LPDC dá ẹ̀sùn ṣíṣe ayédèrú ìwé-ẹ̀rí NYSC tí wọ́n fi kan igbákejì olórí ilé aṣojú-ṣòfin nù. Ìgbìmọ̀ tó ń rí sí ìbáwí àwọn onímọ̀ nípa òfin ìyẹn Legal Practitioner Disciplinary Committee LPDC ti dá ẹ̀sùn táwọn kan pè tako igbákejì olórí ilé aṣojú-ṣòfin Benjamin Kalu lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú kíkópa níbi ètò àgùnbánirọ̀ nù. Ìgbìmọ̀ náà ní ẹjọ́ táwọn èèyàn náà pè kò lẹ́sẹ̀ nílẹ̀ àti pé ó kọjá ohun tí LPDC lè dá sí lọ. Wọ́n ní ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú kíkópa níbi ètò sísin ìlú bàbá ẹni gẹ́gẹ́ bí àgùnbánirọ̀, lílọ sílé ẹ̀kọ́ ìmọ̀ òfin ìyẹn law school àti lílọ sílé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà jẹ́ ohun tó kọjá ohun tí LPDC lè dá sí lọ. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn fojú fò pé alága àjọ Legal Practitioners Privileges Committee ni wọ́n kọ ẹ̀sùn náà sí dípò alága LPDC gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin kẹrin ìwé òfin LPDC tọdún 2020. Wọ́n ní kò sí ohun tí àwọn lè ṣe torí pé ẹ̀sùn náà kò lẹ́sẹ̀ nílẹ̀. LPDC tẹnpẹlẹ mọ́ pé ohun tí wọ́n dá ìgbìmọ̀ náà kalẹ̀ fún jẹ́ láti ṣe àmójútó àwọn amòfin tó wà lábẹ́ àjọ náà láti rí dájú pé wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin kẹwàá ìwé òfin ìgbìmọ̀ náà. Kí ni ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn? Ẹ ó rántí pé ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ John Martins ló gbé ẹ̀sùn kan dìde tako aṣòfin Benjamin Kalu tí orúkọ rẹ̀ ń jẹ́ Benjamin Okezi-Osiziogu kí ó tó pààrọ̀ orúkọ pé ó ṣe àgùnbánirọ̀ lásìkò tó sì wà nílé ẹ̀kọ́ ìmọ̀ òfin ìyẹn Nigeria Law School. Martins fẹ̀sùn kàn pé ohun tí Kalu ṣe náà lòdì sófin tó de ẹ̀tọ́ sísin ìlú bàbá ẹni lẹ́yìn tí èèyàn bá parí nílé ẹ̀kọ́ gíga. Bákan náà ni àkójọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ẹni kan náà fẹ̀sùn kàn pé ó ṣeéṣe kó jẹ́ pé lásìkò tí Kalu wà nílé ẹ̀kọ́ law school náà ló tún ṣe àgùnbánirọ̀ nítorí àwọn ìwé ẹ̀rí tí Kalu kó jọ ṣàfihàn rẹ̀ pé láàrin ọdún 2010 sí 2011 ló parí law school. Ẹgbẹ́ náà lásìkò tí Kalu ń búra láti kópa níbi ètò náà ló ní òun kò ní sin ilẹ̀ bàbá òun ṣùgbọ́n tó jẹ́ pé ìwé ẹ̀rí àgùnbánirọ̀ tó ń lò ṣàfihàn pé oṣù kẹta ọdún 2011 kan náà ló parí ètò sísin ilẹ̀ bàbá rẹ̀. Wọ́n wá wò pé kí Benjamin Kalu yẹ̀bá kúrò lórí ipò rẹ̀ fún ìgbà kan náà kí wọ́n fi ṣe ìwádìí lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àmọ́ Benjamin Kalu ti wá fèsì pé òun kò fìgbà kankan ṣe ayédèrú àwọn ìwé ẹ̀rí tí òun lò àti pé àwọn tí wọ́n fẹ́ bà òun lórúkọ jẹ́ àti ipò òṣèlú ni wọ́n ń gbé ìgbésẹ̀ náà. Àtẹ̀jáde kan tí agbẹnusọ Kalu Lepvinus Nwabugiu sọ pé ẹ̀sùn náà kò lẹ́sẹ̀ nílẹ̀ nítorí kò sí àwọn aláṣẹ kankan tó fìdí ẹ̀sùn àwọn èèyàn náà múlẹ̀. Agbẹnusọ Kalu sọ pé amòfin tó pójú owó tó sì ń ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ ni. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.